mi ó ní kí n wá èmi wá sóde mo ní kí ni ó ní ṣé mo mọ̀ mo ní mi ò mọ̀ yìí ó lóun gangan ni ọmọ Ẹ̀dẹ́mà. Ìjọ sọ fún yín nìyẹn. Bẹ́ẹ̀ ni ó lóun ni ọmọ Ẹ̀dẹ́mà mo ní ọmọ Ẹ̀dẹ́mà ó ní mi kì í gbọ́ ọ̀rọ̀ lórí rédíò ni wọ́n ní mi ní rédíò tí màá fi máa gbọ́ ọ̀rọ̀ ọmọ Ẹ̀dẹ́mà ó wá ní òun ní ọmọ Ẹ̀dẹ́mà mo ní òkè kò sí problem ó wá ní kí n sọ fún bàbá kí bàbá ṣọ́ra gan o kó ṣọ́ra kó má bàa kó bá nítorí pé kéèsì kan wà ń bẹ kéèsì kan lágbára pé tí tóun fẹ́ yanjú báyìí ipe ICP kọmíṣánná ó dárúkọ àwọn kọ̀ọ̀kan àwọn ọlọ́pàá ńláńlá tó jẹ́ pé tí bàbá bá dé police station ipe òun ní bàbá ti léyàn òun wà lẹ́yìn bàbá. Òun gẹ́gẹ́ bí ọmọ Ẹ̀dẹ́mà. bẹ́ẹ̀ ni. ó gba wájú chọ́ọ̀chì yẹn bẹ́ẹ̀ pé ṣe ló fẹ́ tọ̀ ní moro eré ládí tó bẹ́ ju àbẹ́ ìgalà ibi tí mo ti sọ pé ọmọkùnrin ti túlẹ̀ ni wọ́n bá ti gbá tẹ̀lé. Ẹ kúrò lẹ́ dádì. ẹ kúrò lẹ́ ọ̀sán. Ṣé ẹ lè dárúkọ yín fún wa? Pastor David Fagbemija lórúkọ mi. Ǹjẹ́ mo rán arákùnrin rí? Rárá. Báwo ló ṣe dọ́dọ̀ yín? Mo wà nínú ilé ọ̀dọ̀ mi wọ́n ní mo lálejò kan béèrè mi so mo dẹ̀ ṣe jáde mo níṣẹ́ fẹ́ rí mínísà ó ní bẹ́ẹ̀ ni ládẹjọ́ wá sí inú bí wọ́n ní àbí ẹ̀yin ni ọmọ Ẹ̀dẹ́mà tí wọ́n ń sọ tó máa fara ẹ̀ pamọ́ so ó wá ní bẹ́ẹ̀ ni ayọ̀rọ̀sán ó ní kó jẹ́ ká bọ́ sí ibi báyìí kájọ sọ̀rọ̀ ìgbà ládẹjọ́ sọ̀rọ̀ a sọ̀rọ̀ kan madam tí ó wà lọ́dọ̀ mi àtún sọ̀rọ̀ kan òun ó tún sọ̀rọ̀ kan Ṣílò ní ọ̀dọ̀ mi wá ní. Ó sọ̀rọ̀ kan Ṣílò. Kí ló ṣẹlẹ̀? Ó ní kí n ṣọ́ra fún Ṣílò. Ṣé ẹ níyì? Ohun tó sọ mo sọ fún yẹn o. Ok. Ó ní kí n ṣọ́ra fún Ṣílò pé ó fẹ́ kó bá mi. Ok. Ó ṣe sọ nìyẹn. So mo wá ní Ṣílò fẹ́ kó bá mi mo ní ara ẹ̀ lá kó bá ó ṣe àlàyé fún mi. Ó wá ṣe wá rèsì ọ̀rọ̀ kan. Ta ló ń jẹ́ Ṣílò yẹn? Ní ìránṣẹ́ Ọlọ́run kan ní lókè mẹ́. Ok, ẹ jìnnà síra. Ibẹ̀ yà jìnnà síra. Ìgbà yẹn èyí ti gbà pé ọmọ Ẹ̀dẹ́mà ni. Èmi ti wá ìgbà tó sọ pé ọmọ Ẹ̀dẹ́mà tó tún confirm ẹ̀ èmi dẹ̀ wá ní wẹ̀ no problem ibi tó ti wá implicate tí ọ̀rọ̀ owó fi wá yíwọ àárín èmi àti ẹ̀ ni pé ó ní program kan tí wọ́n pè ní lòun fẹ́ ṣe program òun. Ẹni Friday. Ó ní show ó ní ṣé sins méjì ni mo ń fẹ́ àbí ẹjọ kan. Sin méjì. Ó wá ní 15,000. Ṣé sin méjì àṣà ṣé jíngù àbí wo? Tó máa fi advert mi. Ok, ṣé méjì slot 2 slots. Ó ní ó kọ́kọ́ dáhùn ó ní ẹyọ kan ó ní 15,000. Ok. Ó wá ní tó bó ṣe rí báyìí o pé tó jẹ́ méjì ó ní kí n mú 25,000 naira wá dípò 30. Okay. So mo dẹ̀ ní ẹ ṣe sà. Ẹ̀yin dẹ̀ gbà pé ọmọ Ẹ̀dẹ́mà lè bá sọ̀rọ̀. I'm a man of God me doubt anybody. Okay. So from láti bẹ̀ mo ní mo ń bọ̀ pé màá wá fún ẹ ní owó yẹn mo dẹ̀ lọ mo dẹ̀ ka owó yẹn òun àti ìyá yìí wọ́n wá tí ìyá yìí ní wọ́n náà mo ra wọn àwọn ní má kó bá o mo ní ṣòwò yìí pé. Ok, ó lóun mọ ìyá yìí. Wọ́n náà ti ibi náà mo ti rí. Ṣé lè ní? Bẹ́ẹ̀ mo sì tọ́ ní ó ní kí n má pariwo ní ọmọ Ẹ̀dẹ́mà lòun. Ok. Ó yá bá sọ̀rọ̀ yín. So from láti bẹ̀ bí èmi ti wá ń pọ̀ ìwà jẹ́ kẹ́nìbọ̀dé ìtàbẹ̀ ni mo ti fún ní owó yẹn. Ok. Lèmi ṣẹ̀ wá kí mọ́mì. Èló lẹ fún? 25. Cash. Ok. So mo wá ṣẹ̀ wá lọ bá mọ́mì mo lè máa kó àlejò ṣe mọ̀ wípé o ti rí mọ́mì kó tó máa rí mi. So wọ́n ní kí ló lè àlejò owó wọ́n ní ọmọ Ẹ̀dẹ́mà ó lóun dà wọ́n ní ó ti lọ sí ló wá sáré pé fóònù ẹ̀ ló wá pé ọmọ Ẹ̀dẹ́mà ìyẹn mọ́mì yẹn wọ́n lè ṣe wá pé ọmọ Ẹ̀dẹ́mà ní kìí ṣe òun. Àwa ń bẹ̀. Sá. Mo gbọ́. Ṣé sá ó ní òun ó ní kìí ṣe òun pé wọ́n mú mọ́lẹ̀ mo wá ọ̀dà bọ́dà Táíwò ó ní mo wá ọ̀dà ẹ̀ mo ní gbé ọ̀kadà bẹ́ẹ̀ yẹn mo ní mo ń wọ ẹ̀yìn ẹ̀ ó ti ń lọ bẹ́ẹ̀ sá eré ó ti wá gun orí ọ̀kadà mo ní ó parí o mo ní báà la ṣe fẹ́ rí báyìí wọ́n dẹ̀ ní ká mú mọ́lẹ̀ so fún láti ibẹ̀ kò ṣàdédé tí wọ́n gbé dé orí ọ̀kadà ó dẹ̀ wọlé kájókòó ṣé o mọ mọ́mì yìí ni mo fẹ́ sọ fún ṣé bẹ́ẹ̀ ó dẹ̀ ra gbéra lé ibẹ̀ yẹn
ó gba wájú chọ́ọ̀chì yẹn bẹ́ẹ̀ pé ṣe ló fẹ́ tọ̀ ní moro eré ládí tó bẹ́ ju àbẹ́ ìgalà ibi tí mo ti sọ pé ọmọkùnrin ti túlẹ̀ ni wọ́n bá ti gbá tẹ̀lé so fún láti ibẹ̀ bó ṣe mú wá síbí nìyẹn padà mo wá ń béèrè owó mi lọ́wọ́ ẹ̀ kò fún mi. ṣé o ti fún yín báyìí. kò fún mi ẹ̀wọ̀n nǹkan tó ń kó lẹ̀ lélẹ́yìí èyí ló mú nǹkan mi mọ̀ túmọ̀ eléyìí o. màmá kí ló ṣẹlẹ̀. gba bẹ́ẹ̀mi ṣe dé ṣọ́ọ̀ṣì because à ń lọ bìkan ní 5 bó ṣe dé ìta náà ní gbogbo àwà tó ní bàbá ẹ kúrò lẹ́ o bàbá wa ní à ṣe fẹ́ rí wọn ní wọ́n. ẹ ń wò ńgbà tó ń kí bàbá. bẹ́ẹ̀ ni tá ń bẹ̀rẹ̀ la wà bí bàbá ṣe mú wọlé wọ́n ṣà ń sọ̀rọ̀ àwa ṣà ń kánjú níbi tá à ń lọ pé kí ó dábàá kí bàbá release ẹ̀ kó jẹ́ ká lọ bí tá à ń lọ ìgbà tí bàbá wa wọnú ilé ló wá pè mí ó ní kí n wá èmi wá sóde mọ́ ní kí ni ó ní iṣẹ́ mo mọ̀ mo ní mi ò mọ̀ yìí ó lóun gangan ní ọmọ ẹ̀dẹ́mà. n tó sọ fún yín nìyẹn. bẹ́ẹ̀ ni ó lóun ní ọmọ ẹ̀dẹ́mà ó ní mi kì í gbọ́ ọ̀rọ̀ lórí rédíò ní wá ní mi ní rédíò tí màá fi máa gbọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́mà ó wá ní òun ní ọmọ ẹ̀dẹ́mà ní òkè kò sí problem ó wá ní kí n sọ fún bàbá kí bàbá ṣọ́ra gan o kó ṣọ́ra kó má bàa kó bá nítorí pé kéèsì kan wà ń bẹ̀ kéèsì kan lágbára pé tí tóun fẹ́ yanjú báyìí ipe ICP kọmíṣánná ó dárúkọ àwọn kọ̀ọ̀kan àwọn ọlọ́pàá ńláńláńlá tó jẹ́ pé tí bàbá bá dé police station ipe òun ní bàbá ti léyàn òun wà lẹ́yìn bàbá. òun gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́mà. bẹ́ẹ̀ ni kí òun gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́mà òun wà lẹ́yìn bàbá òun máa kó bàbá yọ pé kò sẹ́nibọ̀dì tó lè mú bàbá wọn á ní ọmọ ẹ̀dẹ́mà wọn á ní kí n ṣe bẹ́ẹ̀ má jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọmọ ẹ̀dẹ́mà ló ń wo. àǹtí mi àwọn náà wá jáde ó wá ní oníṣẹ́ ọlọ́pàá ni wọ́n ní wọ́n wá sọ pé àwọn ò kì í ṣe ọlọ́pàá ó tó wá sọ pé ọmọ ẹ̀dẹ́mà lòun máa ní òní mo mọ ọmọ ẹ̀dẹ́mà lé ní o pípé mi mọ ọmọ ẹ̀dẹ́mà rí pé mo ti mọ ọmọ ẹ̀dẹ́mà o pé mo ti mọ ọmọ ẹ̀dẹ́mà lé ní o láwọ̀zọ́ ìgbà tí bàbá ṣáájú àmọ́ ẹ̀ pé bàbá wa fún ní 25 ó tẹ̀ ní ká kọ orúkọ ìjọ fóun. akọ òun fúnra ẹ̀ ló tún wá kọ. kí ló kọ. ó ní báírò tá a kọ àti ìwé tá a kún. bẹ́ẹ̀ ni báírò sì lélẹ̀ lọ́wọ́ mi tí mo fi kọ Isa Ingila Ministry fún tí mo ní jẹ́ ká fi kíní àti ibi tá a ti fẹ́ lọ ṣe program àti wá kọ ogun ẹ̀ sí nílùú dùn òun ló yẹ sọ pé 25,000. program ìlú dùn yẹn ló fẹ́ bá yín polówó. bẹ́ẹ̀ ni ó ní 5 lẹ́ni ó ní ìrọ̀lẹ́ yìí lòun fẹ́ wọ program tóun fẹ́ ṣe program nírọ̀lẹ́. station wo ló pè. ó ní ọmọ ẹ̀dẹ́mà program ọmọ ẹ̀dẹ́mà ẹ mọ̀ pé Friday náà ló máa ṣe program ọmọ ẹ̀dẹ́mà lálẹ́ ó ní lòun fẹ́ ṣe program yẹn pé tóun òun á lè polongo dáadáa. so bó ṣe jẹ́ nìyẹn àbí. bẹ́ẹ̀ sà. ok ń bọ̀. gbọ́nú ṣé ẹ náà ti gbọ́ nǹkan tí bàbá sọ àti màmá kí lórúkọ rẹ. Adébáyọ̀ lórúkọ mi. wọn gbọ́. Adébáyọ̀. Adébáyọ̀ kí ni. Joseph. Adébáyọ̀ Joseph. bẹ́ẹ̀. wọ́n lè sọ pé ẹ̀yin ni ọmọ ẹ̀dẹ́mà. ara mi ò kí n sọ ọmọ ẹ̀dẹ́mà sá. ẹ kì í sọ ọmọ ẹ̀dẹ́mà. bẹ́ẹ̀. ṣùgbọ́n bàbá tí ẹ wá bá ṣàlàyé pé ẹ ní ẹ̀yin lọmọ ẹ̀dẹ́mà. bẹ́ẹ̀. kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀. àwọn nọ́ọ̀sì. wọ́n ní ẹ fowókọ́ ọmọ ẹ̀dẹ́mà gbowó lọ́wọ́ àwọn wọ́n lè sọ wípé ẹni program tẹ́ fẹ́ ṣe láago 5 pé màmá tó wà nítòsí lọ́dọ̀ wọn ẹ̀ tún sọ fún wọn pé kí wọ́n má jẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀yin lọ́mọ ẹ̀dẹ́mà pé kí wọ́n dẹ̀ kówó yẹn lé yín lọ́wọ́ ó yá mo fẹ́ gbàlàyé yẹn. bẹ́ẹ̀. ó yá báwo ló ṣe jẹ́ kí lè wá dọ́dọ̀ bàbá. mo wá tọrọ ìrànlọ́wọ́. ó wá tọrọ ìrànlọ́wọ́. bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá ni. so ìgbà tí mo dẹ̀ lọ́dọ̀ bàbá mo ṣe kọ́kọ́ kí wọn àwọn á dà pé kí n já wọ ṣọ́ọ̀ṣì àwọn ní ṣé èmi nọ́mbà sọ̀rọ̀ ní orí fóònù so bẹ́ẹ̀ mi ṣe wá rẹ́rìn-ín nìyẹn àwọn ní ọmọ ẹ̀dẹ́mà bí mo wá ní ẹ̀. wọ́n ní ṣé ọmọ ẹ̀dẹ́mà bí mo wá ní ẹ̀. kí ló dé tó fi sọ pé ẹ nígbà tó kì í ṣe ọmọ ẹ̀dẹ́mà. bẹ́ẹ̀. kí ló dé tó fi sọ pé ẹ. torí pé kán lè ràn mí lọ́wọ́ ní sá. ok ńgbà tí wọ́n wá sọ pé ṣìwọ lọmọ ẹ̀dẹ́mà tó sọ pé ẹ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn. ni pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò tí ì sọ nǹkan kan so bàbá ló wá ń sọ̀rọ̀. ó wá ló máa bá wọn polówó ọjà lórí rédíò. bẹ́ẹ̀. 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 èlò ló ní kọ́ fún ẹ.
mo ní 15,000. fún owó kíni. mo ní tí wọ́n bá fẹ́ ṣe jíngù lórí rédíò mo ní 15,000. ó dẹ̀ ti pera ẹ lọ́mọ ẹ̀dẹ̀ màá ń gbà yẹn. bẹ́ẹ̀ so mo wá ní tó bá ṣe méjì ni pé kán lè mú 25 wá. ok so ibi tí mo sọ̀rọ̀ mo nìyẹn. so 25 tó ní wọ́n lè mú wá yẹn ṣé wọ́n fún àbí wọn ò fún ẹ. wọ́n fún mi. ok kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n fún ẹ. ìgbà tó fún mi lèmi ń lọ. bó ló ń lọ. mo kúrò lọ́dọ̀ bàbá. ok so ìgbà tó yá ọ̀nà ni mo dé tí wọ́n fi tí ọlọ́kadà kan wá tó ní bàbá ń pè mí. ok wípé wọ́n ní kí n wá pé wọ́n mọ̀ kan tí wọ́n tún ní ó ṣẹlẹ̀. ok so ìgbà tí mo ṣe ń bọ̀ mo ti ráwọn èrò tán dúró sí òkè bíbá ẹ̀. so ìgbà wa wò pé bíi kó má di wọ́n fẹ́ nà mí ni. wọ́n fẹ́ nà ọmọ ẹ̀dẹ̀ mà. bẹ́ẹ̀ mo ń gbọ́ yín. so wọ́n fẹ́ nà mí ni. so kí ló dé fi ń bẹ̀rù bóyá wọ́n fẹ́ nà yín ni ṣe bí ọmọ ẹ̀dẹ̀ mà lẹ pera yín ẹ̀dẹ̀ fẹ́ wá polówó ọjà ni wọ́n ẹ̀dẹ̀ gbowó lọ́wọ́ bàbá yẹn pé ẹ fẹ́ lọ polówó ọjà ìgbà sí bàbá tẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ wá ní wọ́n kọ́ padà pè yín wá ẹ ṣe wá rò kí wọ́n fẹ́ nà yín ni mo ń gbọ́ yín. so pé bèrò ṣe pọ̀. bẹ́ẹ̀rù ṣe pọ̀. bẹ́ẹ̀ tán dúró síta ló jẹ́ kí ó yẹ kẹ́ bẹ̀rù náà ló fẹ́ bẹ̀rù fún so ẹ ṣáà gbowó yẹn pọ̀ ọmọ ẹ̀dẹ̀ mà ní bẹ́ẹ̀. owó náà kọ́ ń sìn. ìgbà tó fi ń lé mi lọ ni owó even fóònù mi gan gbogbo ẹ̀ ló jábọ́. gbogbo ẹ̀ jábọ́. bẹ́ẹ̀ àti báàgì mi. so ó ṣàwá sọnù àbí. bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀kú yẹn fún yín kò pẹ́ náà. bẹ́ẹ̀ so báwo lẹ ṣe máa rú bàbá dàpọ̀. máa wà níbo ló ti fẹ́ wà. ṣé ìgbà àkọ́kọ́ yín rè tí ẹ̀ ń lọ kiri pé ọmọ ẹ̀dẹ̀ mà ní. mi ò ṣe rí. ok àwọn kinní yìí níbo lẹ ti rí bisikíìtì ni mò ń wò yìí. bẹ́ẹ̀ níbo lẹ ti rí. mo tọ bisikíìtì. ẹ kó o sọ́wọ́ àti Hollandia owó tó ẹ kó Hollandia yẹn sọ́wọ́ kí ló wà nù lẹ́lọ́nù ráìsì àbí. ok now ẹ kó o sọ́wọ́ níbo lẹ ti wá rí bisikíìtì. owó tí mo tọrọ. owó tẹ tọrọ. bọ́ọ̀ mo fi rà á. lẹ fi rà á. bẹ́ẹ̀ ni ebi ń pa mí pé mo ní ọ̀sà. ok ní ọ̀sà. níbo lẹ ti jẹun lánàá. báwo lẹ ṣe jẹun lánàá. ni pé owó tí mo ní. báwo lẹ ṣe jẹun lánàá. owó tí mo ní tó wà lọ́mù fi jẹun lánàá. èwo lẹ fi jẹun jẹta. owó tí mo ní ni. níbo lẹ lówó ọ̀hún sí. àkáǹtì mi ni. èyí ló wà nú ẹ. kò sówó kankan bẹ́ẹ̀ mọ́. kí lẹ fi ń gbà. ni pé through transfer ni. through transfer ẹ fi ń gbowó. so ká gbà pé ìwà rí 25,000 gbà lọ́wọ́ bàbá lè ní. níbo lẹ ti fẹ́ jẹun lálẹ́. ni pé ok wẹ́ ọmọ bo ní. ìlú péjú. níbo ní ìlú péjú. ìsàsà lẹ́kìtì. bàbá yín kọ́. wọ́n ti ṣaláìsí. ìyá yín kọ́. wọ́n ti ṣaláìsí. ẹ̀gbọ́n yín kọ́. wọ́n wà ní Ifẹ̀. Ifẹ̀ kí ni wọ́n ṣe nífẹ̀. wọ́n ṣiṣẹ́ oko. àbúrò yín kọ́. èmi ní last born. níbo lẹ ń gbé. Odòòrò ní sá. Odòòrò. bẹ́ẹ̀. ẹ ní ẹ mọ pásítọ̀ kan nísàlẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ chọ́ọ̀chì tí mò ń lọ. chọ́ọ̀chì tí mò ń lọ ni. so kí ló dé tẹ́ ẹ sọ fún wọn pé bí ń pa yín ní ṣọ́ọ̀ṣì yẹn. kò sí dáàdì ńlẹ̀. kò sí dáàdì ńlẹ̀. bẹ́ẹ̀. mọ́mí ò sí ńlẹ̀. bẹ́ẹ̀ ibẹ̀ gan mo gbà. kò sí mọ́mí ńlẹ̀. bẹ́ẹ̀ ibẹ̀ mo gbà. a máa jọ débẹ̀ o. mi ò máa ń mọ̀ bóyá ti dé báyìí so ibẹ̀ mo gbà débi báyìí. kò dẹ̀ sáwọn ọmọ mọ́mí ńlẹ̀. ẹnìkan ló wà nínú. kí lorúkọ ẹ̀ ń tọ̀. Priscilla. bẹ́ẹ̀. ibẹ̀ ṣé ẹ kọ́ lọ ṣọ́ọ̀ṣì yẹn ni àbẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀. mo ṣiṣẹ́ ń bẹ̀ as an evangelist. so lọ́rọ̀ kan báyìí ọmọ ẹ̀dẹ̀ mà ní. bára mi kì í sọmọ ẹ̀dẹ̀ mà. ẹ sọmọ ẹ̀dẹ̀ mà ẹ ti forúkọ ọmọ ẹ̀dẹ̀ mà bú lọ́wọ́ báyìí. so báwo la ṣe fẹ́ rówó yẹn báyìí. màá wá owó mi. níbo lẹ ti fẹ́ wá ẹ fẹ́ lọ jí again. ara sọ ẹ lọ kówó jáde náà. ẹ ká kọ́kọ́ yanjú yẹn náà ẹ mú owó jáde. máa wá. ṣé oṣù máa ń ṣe yín bẹ́ẹ̀ ṣé àfiṣe ni. ṣé ìgbà àkọ́kọ́ tẹ máa kọ́kọ́ ṣerú nǹkan báyìí àbẹ́ ti ń ṣe tẹ́lẹ̀ ẹ jẹ́wọ́ o bí àwọn lè gbà yín bẹ̀. mi ò ṣe rí. ẹ ṣe rí. bẹ́ẹ̀ mi ò ṣe. ilẹ̀ ṣe sọ wípé kí wọ́n ṣọ́ra fún bàbá Ṣílò. nígbà kan torí mo ìgbà kan nígbà tí
tí mo nígbà kan torí mo máa ń wá sọ́dọ̀ dáàdì nígbà gbọ́ dáàdì. ṣé dáàdì náà. bẹ́ẹ̀ wọ́n lè má rántí. dáàdì wọn náà máa wá sọ́dọ̀ yín. wọ́n lè má rántí fèsì mi ní church ìgbà tó di pé wọ́n kọ́ bí báyìí. church wo ni. tó di pé wọ́n kọ́ bí. bẹ́ẹ̀. wọ́n ní kó di pé ẹ kọ́ bí pé àwọn wá sí church yín dáàdì. so kó di pé ẹ kọ́ bí. ebi àwọn ọmọ ìjọ ló wà ní tó wà. so wọn ló máa béèrè lọ́wọ́ yín wọ́n ní kẹ́ tó débí wọ́n ní kẹ́ tó débí làwọn tó lọ sí yín. kì í ṣe pé kí ló dé tẹ́ ẹ fi ní kí bàbá ṣọ́ra fún Ṣílò. kì í ṣe Sunday service. kí ló dé tẹ́ ẹ fi ní kí bàbá ṣọ́ra fún kì í Ṣílò. ṣe Sunday service o. kí ló dé tẹ́ ẹ fi ní kí bàbá ṣọ́ra fún Ṣílò. nígbà yẹn ni pé mo program kan ni bàbá ṣe ń gbà yẹn mo wá sí program yẹn ṣe gbà yẹn ni bàbá sọ̀rọ̀ ọfà wọ́n ta ọfà tó yẹ pé wọ́n ṣe ta ọfà yẹn ni pé bàbá ṣàdá ọfà yẹn padà òun ni mo fi sọ bẹ́ẹ̀ pé kàn ṣọ́ra fún ta ni. fún Ṣílò. ṣé ẹ mọ Ṣílò rí. bẹ́ẹ̀ ẹ mọ̀ rí. kì í ṣe pé mo kàn mọ̀ wọ́n rí ẹ náà. ṣe ní kí bàbá ṣọ́ra fún kí ló ṣẹlẹ̀. torí ọfà tán ta. ta ló ta ọfà. Ṣílò ni. Ṣílò ló ta ọfà síta ni. sí wọn ta ṣọ́ọ̀ṣì ń gbà yẹ. ṣọ́ọ̀ṣì ibo ni wọ́n sa ta sí. ibi báyìí. ṣọ́ọ̀ṣì bíi. bẹ́ẹ̀. bàbá wọ́n ní Ṣílò ta ọfà síbí. àwọn náà ló ń ṣàlàyé ẹ̀mí ìlú. ṣé mọ̀ pé èyí tẹ́ ẹ̀ ṣe yóò dáa ṣé àpò tẹ́ ẹ̀ ṣe yóò dáa ṣùgbọ́n bá ṣe máa rówó bàbá padà owó 25,000 bá ṣe máa rí padà ó ṣe kókó ká tó mọ ibi tá a fẹ́ lọ gan kódà ẹ ti lù wọ́n jìbìtì so ṣé dábàá dọ́dọ̀ ọlọ́pàá ń sìn ṣó tẹ́ yín lọ́rùn ẹ owó dà. kí ló dé wá ń sá lọ nígbà tó jẹ́ pé ọmọ ẹ̀dẹ̀ mà ní ẹ kí ló tó ń sá bàbá má sá nà ṣé òun ṣe ọmọ ẹ̀dẹ̀ mà ń sìn ṣùgbọ́n ó ti sọ pé ọmọ ẹ̀dẹ̀ mà ní ẹ tẹ́lẹ̀ orúkọ ọmọ ẹ̀dẹ̀ mà ló fi gbowó àbí wà ní wà bá bàbá ṣe jíngù àbí wà ló bá bàbá ṣe jíngù. kí lẹ pé orúkọ yín. orúkọ mi ni Ládùúgbò Ramon. báwo lẹ ṣe jẹ́ Vice Chairman ní Maryland. ládùúgbò yìí Bẹ́ẹ̀ni. ládó Bẹ́ẹ̀ni. ohun tó ṣẹlẹ̀ yìí ṣé ẹ ti gbọ́ ń pa ẹ̀. wọ́n gba àwọn bọ́ọ̀sì méjì kan àwọn dà wọ́n dé ẹ̀gbẹ́ ilé mi wọ́n ní olè wò èmi tẹ̀ jókòó mo sẹ̀ ti bí sẹ́ni mò ń relax mo sẹ̀ dé ni wọ́n ní olè ládùúgbò yìí kẹ̀ ní bí lọ́sàn gẹ́gẹ́ láì sóoru no it's not done àwọn méjì ọ̀gá ẹ̀gbọ́n wà lára wọn èmi náà bọ́ bàtà sílẹ̀ ẹwẹ́sẹ̀ mi náà ẹwẹ́sẹ̀ mi tó fi èmi náà bẹ̀rẹ̀ sí ní sáré inú gbó ni mo gba ìgbà tí mo fi máa dé òdì kejì yẹn lẹ́nìkan ló rí pé ó ti fo omi ẹ̀sọ́ mi ó fẹ̀ kí somi ṣe é mú mi hàn ẹ ṣàlàyé òkun omi náà bó ṣe fo omi ẹ̀mí ò mọ́ wọ́n ló gba owó ní ṣọ́ọ̀ṣì wo báwo ló ṣe máa gba owó ní ṣọ́ọ̀ṣì tí ṣọ́ọ̀ṣì á dẹ̀ kó owó fún un bẹ́ẹ̀ ní ṣọ́ọ̀ṣì náà tutù tó ní no ẹ jẹ́ ká wá bó ṣe rìn wọn àṣàrí mú lédè kan ó ti fo di kejì ó ti bọ́ sí abẹ́ kòkó lọ́hùn wọn tẹ̀ ń sọ̀nà lọ́wọ́ ń bẹ̀ ibẹ̀ náà ti lọ rí mú ṣùgbọ́n tí wọ́n mú wọ́n fẹ́ ẹ̀mọ́ náà ẹ jẹ́ ká mú débi tó ti lọ jalè òun ni wọ́n fi mú wá síbi tèmi fi padà sílé àwọn yóò tún wà ń bẹ̀ tí wọ́n mú wá but nǹkan tó rú mi lójú ń bẹ̀ ni pé bó ṣe wo fẹ́ǹsì yẹn báwo ló ṣe mọ ibẹ̀ yẹn débi pé kò mọ̀ pé sọ́kàwé mọ̀sẹ̀ kọfà rẹ̀ lónìí òní ni mọ̀sẹ̀ kọfà sọ́kàwé mi ì mọ́ bó ṣe fẹ́ lágbára tó sá tí wàá fún fẹ́ǹsì tí wàá bọ́ sínú sọ́kàwé tí wàá sọ 5 ó jìn 8 feet wàá dẹ̀ fún fẹ́ǹsì wàá bọ́ sínú ẹ̀ wàá dẹ̀ sọ 5 nù. ọ̀rẹ́ wa iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ wo ló ń ṣe ojú kámẹ́rà iṣẹ́ wo ló ń ṣe. màá gbá ojú ẹ̀ wálẹ̀ oṣù mẹ́fà ò ní rí náà ojú kìíní yẹn my friend. mo máa ń báwọn èèyàn ṣiṣẹ́ oko. ẹ máa ń báwọn ṣiṣẹ́ oko bẹ́ẹ̀ ní àwọn apábo. bíi odò. sọtọ́ náà bóyá lódòrò bẹ́ẹ̀ kí ló wá mú ẹ wá sádùúgbò yìí ṣé o wá sádùúgbò yìí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ṣé o mà dúgbò yìí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ chọ́ọ̀chì tí mò ń lọ ẹni sùúrù chọ́ọ̀chì tí ò ń lọ bẹ́ẹ̀ láti odòrò. òun ló jẹ́ kí n mà dúgbò yìí.
ṣọ́ọ̀ṣì wo ló ń lọ chọ́ọ̀chì ó ní CAC kan àbí. kí ló kọ ṣọ́ọ̀ṣì kí ló sọ sí èsì no other way center. no other way ló ń lọ bẹ́ẹ̀ no other way ló ń lọ kí lorúkọ ẹ̀ ń bẹ̀. Israel Adébáyọ̀. Israel Adébáyọ̀ ṣé evangelist ní lọ́hùn bẹ́ẹ̀ evangelist ní ṣé pastor mọ̀ yín bẹ̀ kí lorúkọ pastor Pastor Abọ́lárìn. ẹ sọ̀rọ̀ sókè náà Pastor Abọ́lárìn. pastor Abọ́lárìn ṣé ẹ mọ̀ nọ́mbà pastor Abọ́lárìn mi ò mọ̀ sórí ní pastor tó ń wà church yìí ẹ mọ̀ nọ́mbà wọn. mi ò mọ̀ sórí bọ̀ ọmọ mi. so kí ló wá fẹ́ kí wọ́n ṣe fún ẹ báyìí. mo fẹ́ kó ṣàánú mi ni. sọ̀rọ̀ sókè mo fẹ́ kó ṣàánú mi ni. owó yẹn dà ìgbà tó ń lé mi ní gbogbo ẹ̀ jábọ́ lọ́mọ. báwo ló ṣe mọ̀ pé ó jábọ́ ńgbà tó ń lé ọ. àyíwọ̀n àti fóònù mi àti báàgì gbogbo ẹ̀. irú fóònù wo ló ń lò. smartphone ni. smartphone. bẹ́ẹ̀ àti fóònù mi àti báàgì even ìgbà tí gbọ́dọ̀ sí rí báàgì. ni mo ní báàgì. bàbá Yes, sir. ẹ̀yin ni chairman ní àdúgbò Vice chairman. vice chairman so kí lẹ rí sọ̀rọ̀ yìí báyìí. ó kàn wá ó kàn wá kò dẹ̀ kàn wá ibi tó gbà kàn wá ni pé àdúgbò yìí ló ti wá ja olè ẹlẹ́ẹ̀kejì ó kọ ọmọ ẹ̀ẹ́dẹ́mà ló wá fi lu jìbìtì ń bí but àwọn àti bàbá tó wá lù jìbìtì àwọn náà jọ mọ ẹni tí wọ́n jọ fà papọ̀ but bó ṣe mọ àdúgbò yìí gangan tó fi escape níbí tó ní nọ́mbà pásítọ̀ Abọ́lárìn lọ́yìn so bó ṣe mọ àdúgbò yìí then complaint dẹ̀ ti ń wá ní òkè yìí lókè yìí Prince ilé tó wà níbí ó sọ ní meeting last meeting tó lọ ó ní wọ́n try láti attack ilé òun then ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ìyá yẹn ò sí ní labour tó ní labour ó ní tenant kò mọ̀ pé ẹni yẹn ò mọ̀ pé tenant wà nílé nígbà tẹ́ni yẹn fẹ́ wọlé ọ̀rọ̀ yẹn jáde nínú ní meeting tá a ṣe last environmental tó lọ now ó yìí ó jẹ́ nǹkan lára format tó wà ládùúgbò yìí. ẹ gbà pé ó jẹ́ kan. mo gbà pé ó jẹ́ ìkan because tí ò bá jẹ́ ìkan ẹ ṣàkó gbogbo ibi tó gbà yẹn èmi gan ò lè gbàbẹ̀ mo ní ẹ wo ẹsẹ̀ mi ẹ wo ẹsẹ̀ mi inú igbó ni tọ́jú ẹ̀rù ń bà mí gan àti ti ẹsẹ̀ bọ́ mo ti ẹsẹ̀ bọ́ gbàdán mo ti kọ́kọ́ mú níbi tó ti fo fẹ́ǹsì yẹn ó lè ìwọ ló lè ó lóun kọ́ ló lè ó sàṣà ó lóun kọ́ ló lè ló ń lọ yẹn mo ṣe sọ́lẹ̀ nìyẹn. ọmọ ló sọ pé òun náà tó ń pe olè ṣé mi ò mú ẹni lẹ́gbẹ̀ẹ́ bí o ti fo fẹ́ǹsì ṣé mi ò mú ẹ ọyá sọ̀rọ̀. àwọn nígbà tí wọ́n ń lé ọ ó tún pé ìwọ kọ́ ló lè pé olè ń lọ wájú ṣé oró lè kọ̀ọ̀kan wájú ni. rárá mo ní mi ò kì í ṣọlẹ̀. bẹ̀ wọ́n ní ó sọ pé olè ló ń lọ yẹn. rárá wọn lọ pé olè mo ní mi ò kì í ṣọlẹ̀. ó di tó gbà wo ló ti ń wá sádùúgbò yìí. church mi wá mi ò kì í wá sádùúgbò yìí bẹ́ẹ̀. ṣé gbà àkọ́kọ́ tó máa kó wá ṣọ́ọ̀ṣì yìí. rárá o. o ti wá ṣọ́ọ̀ṣì yìí dáadáa. bàbá ọmọdé láwọn ọmọ ìjọ yín olómọ ìjọ yín lòun. rárá sá ṣètọ́ọ̀tì ibo ọmọ ìjọ èsì mi gbà á. ẹ kí ló wá sọ́dọ̀ bàbá kí ló tó sọ́dọ̀ bàbá. ilé ìwòkàn máa ń kí bàbá. náà lákọ̀ọ́kọ́ kí bàbá tó sọ wípé ṣé ìwọ lọmọ èdè mà kí ló ti ẹ̀kọ́ fẹ́ wá ṣe lọ́dọ̀ bàbá gan. mo á sìtì fún assistance kí ló dé tó ṣe béèrè assistance yẹn straight lọ́dọ̀ wọn pé kí wọ́n ràn ẹ́ lọ́wọ́ ṣé bó sọ pé ráìsì tó gbà àwọn kan ló ràn ẹ́ lọ́wọ́ lórí ráìsì tó gbà ṣé ò nígbàgbọ́ yẹn mọ́ pé tó bá sọ pé bàbá ẹ fún mi nìkankan o tún wá gba 25,000 o dẹ̀ gba 25,000 lọ́wọ́ bàbá o dẹ̀ gbé sálọ kí ló ṣẹlẹ̀.